Ẹ̀yin èèyàn ilé, ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. A kú ọjọ́ Tuesday títí ní. Àlàáfíà ni ẹ wà, gbogbo ilé ń kọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni, mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Today is 19th of August 2025. Ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín. Ìdùnnú, àlàáfíà, ayọ̀, ìbùkún ló máa mú wá. Ọlọ́run á gbọ́ àdúrà gbogbo wa ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn ilé, a tún ní ká gbára wa ní ìyànjú lénìí ni àti kí a share ọ̀rọ̀ tí wọ́n ní ká jọ sọ fún ẹ̀yin èèyàn, ká share ẹ̀ pẹ̀lú yín. Bàbá Erinla àti Queen Naomi wọ́n wà níbi tí wọ́n ti ń gbádùn ayé wọn nítorí ìfẹ́ tí ó so wọ́n pọ̀. Ó jẹ́ ìfẹ́ tó jẹ́ pé ó ní agbára. Ó jẹ́ ìfẹ́ tó jẹ́ pé àwa gan a tún ń kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀ ni. Ọlọ́run Elédùmarè kò ní paná ìfẹ́ bàbá Erinla àti Queen Naomi. Ẹ̀yin èèyàn ilé, àwọn nǹkan tí a gbọ́ tí a tún fẹ́ fún yín ní ọ̀sẹ̀ yìí tí a lè kọ́ ẹ̀kọ́ níbẹ̀, òun ni mo tún mú wá fún yín. Ó dá lórí ọ̀rọ̀ arábìnrin èyí tó jẹ́ pé ó pè wá láti bá wa sọ ọ̀rọ̀ ìgbésí ayé wọn tó dẹ̀ ní ká share pẹ̀lú ẹ̀yin èèyàn ilé. Arábìnrin yìí ó ní ilé ọkọ tó ń wà. Ó ní bàbá òun ló fẹ́ ọkọ yìí fún un. Ó ní nítorí òun ti ṣe abiyamọ sí ilé ọkọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó dẹ̀ jẹ́ pé òun bímọ ẹyọ kọ̀ọ̀kan síbẹ̀. Ó ní ṣùgbọ́n tí òun bá ti wá fẹ́ àwọn ọkọ yìí, ó láwọn ọkọ yìí máa ń kú ni. Ó ló ti di ọkọ mẹ́ta tóun fẹ́ tó jẹ́ pé àwọn ọkọ yìí wọ́n ń kú mọ́ òun lórí. Ó lóun dẹ̀ ń bímọ síbẹ̀. Ó ní tóun bá tún ti lọ fẹ́ ẹlòmíì, tóun bá tún ti bímọ síbẹ̀, ó láwọn ọkọ yìí ó ń kú ni. Ó ní èyí tí bàbá òun wá fẹ́ fún òun yìí, wípé bàbá òun ni wọ́n mọ arákùnrin yìí ni wọ́n dẹ̀ ní àwọn ò fẹ́ kí ó má sí nílé ọkọ. Wípé wọ́n fi introduce arákùnrin yìí sí òun. Ó ní òun àtọkùnrin yìí, àwọn wá jọ ń jáde, àwọn dẹ̀ ń palẹ̀mọ́ láti ṣe mọ̀-mí-n-mọ̀-ọ́. Ó ní ó wá di ọjọ́ kan tí òun jáde lọ sí ọjà. Ó ní bí arábìnrin kan ṣe pàdé òun nìyẹn. Ó lárábìnrin yẹn, ó ní aṣọ funfun ló wọ̀. Ó ní ó dẹ̀ gbé aago dání bí àwọn tó máa ń wàásù ìyìn rere. Ó ní nǹkan tó wá yà òun lẹ́nu tó jọ òun lójú ni pé arábìnrin yìí dárúkọ òun. Ó tún wá ní lágbájá ọmọ lágbájá, ó tún dárúkọ ìyá òun. Ó wá ń sọ fún un pé bàbá tó bí òun, ó ti wọ inú ẹgbẹ́ tí ò dáa. Wípé wọ́n dẹ̀ ń béèrè àwọn nǹkan ní ọwọ́ bàbá yìí. Wípé tó jẹ́ pé tí ò bá fi àwọn nǹkan yẹn sílẹ̀, ó máa fẹ̀mí ara ẹ̀ di ni. Wípé ṣebí ó ti fẹ́ ọkọ mẹ́ta kan tẹ́lẹ̀ tó jẹ́ pé gbogbo wọn ti ṣaláìsí. Ó ní bàbá ẹ̀ ló ń fi àwọn ọkọ yìí dájọ́. Wípé kó tètè, nítorí pé òun rí pé ó tún ti fẹ́ gbé ìgbésẹ̀ ìmíì láti lọ fẹ́ ọkọ míì. Wípé kó tètè kó sá fún bàbá ẹ̀. Wípé kò gbọdọ̀ jẹ́ kí bàbá ẹ̀ mọ ibi tó bá wà. Wípé tó bá tiẹ̀ wá di ọjọ́ iwájú tó bá fẹ́ fẹ́ ọkọ kankan, wípé kò gbọdọ̀ jẹ́ kí bàbá ẹ̀ mọ̀ ńpa ẹ̀. Wípé kó rìn jìnnà sí bàbá ẹ̀, kí bàbá ẹ̀ má mọ ìrìn ẹsẹ̀ mọ́, kí bàbá ẹ̀ má mọ ibi tó ń gbé, kí bàbá ẹ̀ má mọ ibi tó ń jẹ sí. Bí arábìnrin ṣe tẹ̀síwájú fún mi, ó ní arábìnrin yìí ń sọ fún òun pé ìgbésẹ̀ tuntun tóun tún fẹ́ gbé yìí, kóun tètè má gbé o. Wípé torí tóun bá gbé, wípé ó máa bu òun lọ́wọ́. Wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ọkọ tó fẹ́ tẹ́lẹ̀ ló tún máa ṣẹlẹ̀.
Ipe so kó tètè kó rìn jìnnà sí bàbá ẹ̀, ipe ṣùgbọ́n kó tó rìn jìnnà sí bàbá ẹ̀ kó wá sí inú ìjọ àwọn, ipe torí ó ní láti gba àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta pẹ̀lú ìgbélé. Ó ní nǹkan tí arábìnrin sọ fún òun nìyẹn. Ó ní nígbà tó wá di ọjọ́ ìsinmi ní ọjọ́ Sunday, ó lóun wá lọ síbẹ̀. Ó lóun bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn. Ó ní nínú àwẹ̀ yẹn ni arábìnrin tó lọ sórí òkè ló ti sọ̀kalẹ̀, ló ti sọ ọ̀rọ̀ kan náà tí wòlíì yìí sọ fóun. Ó ní ó tún sọ fóun wípé òun yẹra fún bàbá òun, wípé nítorí pé bàbá òun ló wà nídìí ọ̀rọ̀ òun. Arábìnrin pè mí. Ó ní ìgbésẹ̀ tóun gbé, ó ní pé òun wá owó. Ó lóun lọ yá owó lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ òun kiri. Ó ní bóun ṣe visa Ghana nìyẹn. Ó ní bóun ṣe rin ìrìn àjò nìyẹn tóun lọ sí Ghana. Ó ní bàbá òun kò síbi tí ò wá òun dé. Ó ló wá òun kiri. Ó ní gbogbo ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ òun ló wá òun lọ. Ó ní ṣùgbọ́n ṣé àwa dẹ̀ ti mọ̀ bí ó ṣe ń sọ ọ̀rọ̀ yìí fún wa pé lẹ́yìn ìgbà tó ń ṣe ìgbélé tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà ní ogun ètò ṣẹ́ nínú ayé òun. Ó ní nǹkan tóun wá gbọ́ tóun fi ní kí a sọ̀rọ̀ yìí fún ẹ̀yin ọmọ Nàìjíríà ni pé nígbà tí bàbá òun ò wá rí ẹni tó máa fi sílẹ̀ mọ́, ó ní bí bàbá òun ṣe ṣaláìsí nìyẹn. Ó ní wọ́n wá ránṣẹ́ sí òun. Ó ní ọ̀rẹ́ òun kan tímọ́tímọ́ tó jẹ́ pé ó mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí òun ló pe òun pé bàbá òun mà ṣaláìsí. Ipe torí wọ́n ń wá òun, ipe kò ń wálé. Ó wá ń fi ọ̀rọ̀ yìí tó wa létí. Ipe ká gba òun nímọ̀ràn pé ṣé kò ń lọ àbí kò má lọ. Ìgbà tí arábìnrin yìí sọ ọ̀rọ̀ yìí fún mi, èmi sọ fún wọn, mo ní torí ẹ̀yin ọmọ Nàìjíríà, à ń kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yìí ni o. Mo ní kí ló dé tí wọ́n gba aago wòlíì ọjọ́ sí. Wọ́n ní pé àwọn pe màmá, wípé ṣùgbọ́n gbogbo báwọn ṣe ń pe màmá, màmá ní àwọn máa pe àwọn padà, àwọn máa gbàdúrà sí i. Mo ní ẹ kàn ní sùúrù kí màmá gbàdúrà sí i. Pé nǹkan tí màmá ẹ̀ bá sọ fún wọn, ìgbésẹ̀ yẹn ni kán gbé. Tí màmá ẹ̀ bá ní kán lọ, kán lọ. Tí màmá ẹ̀ bá dẹ̀ ní kán má lọ, kán má lọ. Wípé ìyẹn máa jẹ́ wípé wọ́n ti fi ọ̀rọ̀ wọn lé Ọlọ́run lọ́wọ́. Ṣùgbọ́n ilé ayé yìí kò sí ẹni tí ò lè ṣe ni. Wọ́n ní inú ilé ẹni báyìí ni aṣeni ń gbé. Yorùbá ló sọ. Ṣé a fẹ́ sọ yí pé bàbá arábìnrin yìí kò ní tara bí ọkọ ṣe ń kú mọ́ wọn lórí ni? Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ rí pé ilé ayé yìí lágbára. Kí èèyàn fẹ́ odindi ọkọ mẹ́ta, kí ọkọ èèyàn kó dẹ̀ máa kú pẹ́pẹ́pẹ́pẹ́ kó máa kú. Àṣé bàbá ẹ̀, àṣé òun ló ń fi àwọn ọkọ ẹ̀, àṣé òun ló fi wọ́n dájọ́. Arábìnrin yìí ní ká sọ pé bàbá òun ó tún rí ọkọ tó fẹ́ fi òun fún yìí, ó tún rí fi sílẹ̀, ó tún máa kú mọ́ òun lórí ni. Ó dẹ̀ ń bí àwọn ọmọ sí ibi tó ti lọ ń lọ́kọ yìí. Wọ́n ní ká sọ ọ̀rọ̀ yìí fún ẹ̀yin ọmọ Nàìjíríà wípé kẹ́ fi kẹ́kọ̀ọ́. Wípé nítorí èèyàn máa ń wò pé ẹbí òun ni lágbájá, ìyá òun ní tàmẹ̀dò, bàbá òun ní tàmẹ̀dò, pé kò sẹ́ni tí ò lè ṣe èèyàn láyé yìí o. Wípé Ọlọ́run nìkan ni kéèyàn fi ọ̀rọ̀ èèyàn lé lọ́wọ́. Àti ọ̀rẹ́, àti ẹbí, àti ará, kò sẹ́ni tí ò lè ṣe ẹni. Ṣùgbọ́n Ọlọ́run nìkan ni ọba tó lè gbàyàn lágbàtàn. Arábìnrin yìí ní kẹ́ gba àwọn ní ìmọ̀ràn lórí pé ṣé kí àwọn lọ sí ibi òkú bàbá àwọn àbí káwọn má lọ. Ẹ̀yin aráalé, ọ̀rọ̀ ni ẹ gbọ́ yẹn. Ìmọ̀ràn tí ẹ bá fẹ́ gba arábìnrin, ẹ tẹ̀ sí orí comment section kẹ́ jẹ́ ká gbọ́ nǹkan tí ó wà lọ́kàn ẹ̀yin náà.
Ọlọ́run Elédùmarè á ṣe ọ̀sẹ̀ yìí ní ọ̀sẹ̀ ayọ̀ fún èmi àti yín o. Máṣọ́lá ni orúkọ mi, kò yí padà. Sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè baba wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín, kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.